Kábíyèsí, Yes. látìgbà tí wọ́n ti tẹ ìlú òkú ọmọnì Yes. tí wọ́n ti tẹ̀dó, Yes. tá a bá ní pé ká máa kà ní 2, 3, 4, 5, yóò ti tó ọba mélòó tó ti jẹ báyìí kẹ́yìn tó jẹ? Ẹ ṣé, èmi náà ni ọba àkọ́kọ́ ní òkú ọmọnì. Baálẹ̀ ni wọ́n ń jẹ bí tẹ́lẹ̀, orí mi ló ti di ọba. Yes. Ọba. Baálẹ̀, tá a bá ní pé ká máa ka baálẹ̀, Yes. baálẹ̀ mélòó ló ti jẹ kẹ́yìn tó wá jẹ ọba? Kémi tó jọba, baálẹ̀ tó ti jẹ, baálẹ̀ tí ń lọ bí 4 tó ti jẹ tí wọ́n ti gbéṣẹ̀ kó tó di pé mi jọba. Báwo wá ni ẹ ṣe rìn tí ẹ̀yin fi ń dé adé? Ẹ ṣé, ní ilẹ̀ Ifẹ̀ ẹnikẹ́ni ò lè dádé lẹ́yìn bàbá wa His Royal Imperial, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Kábíyèsí o. Ọọ̀ni of Ifẹ̀, àwọn ni bàbá gbogbo wa lórí ilẹ̀ Ifẹ̀. Mo lè sọ pé ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá gbogbo Yorùbá ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Olórí ayé gbogbo. Bẹ́ẹ̀ ni, gbogbo ọba tó bá jẹ abẹ́ wọn ló wà, a sì ní láti tẹríba fún wọn. Ẹ ṣeun kábíyèsí. Yes. Kábíyèsí, yóò wá ti tó bí ọdún mélòó báyìí tẹ́yìn ti wà lórí àpèrè? Ọdún 13 ni mo wà yìí. 2012 mo jọba, January 2, 2012. Ọdún 13 nìyí. Ẹ ṣeun kábíyèsí. Yes. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.